إذا أردت النطق فانطق بحكمتي وزن قبل النطق ما تقول وقوم ومن لم يزن ما قال لا عقل عنده ونطق بوزن قلبنا للمحاكم وكم صامت يلقى المحامد داهما وكم ناتك يجني ثمرة ندم وكم ناتك يجني ثمرة ندم. ẹ̀yin tẹ́ jèrè àwa tá jèrè olùgbàgbọ́ òdodo là ń ṣe ẹ̀tẹ́ tí ọgbọ́rọ̀ ọlọ́run ọba ẹ̀rọ tí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ sì máa ṣe àfọ̀mọ́ fún ní òwúrọ̀ àti àṣálẹ́ àṣẹ ọlọ́run ọba abini tó pa wá láṣẹ pé dandan ni ká ṣe kèfèrí nìkan ni ò ní gbà. ọlọ́run pé Musa ó ní ìwọ Musa ọmọ Ìmùránà o ìwọ ògbólógbò alálàyé gbáwọn nǹkan tí mo fẹ́ máa sọ fún ọ ọlọ́run lóhun lọ́ba da ìyanu kò sí ògbìn ìfọ̀ láàrin èmi rẹ wù fún ẹni tí bá ń jẹ owó èlé tí ń jẹ owó ọmọ òrukàn ní tàbòsí tí tún wùwà ẹ̀ṣẹ̀ ní gbogbo ọjọ́ tó tún ṣèrú fáyé ìwọ Musa ọmọ Ìmùránà wí fúru wọn wípé ọlọ́run ń bínú sírú wọn wọn ń bọ̀ wá kó sínú náà jẹ́ ànámọ̀. ìwọ máa dámọ̀ o tó o bá ti rí ilé kókó nínú ọkàn rẹ tó sì ń rẹ̀ ẹ́ sára tó o ti rí ohun tí ọkàn rẹ kọ̀ nínú àrísìkí tí ìdínkù tún gbówó tó o ní lọ́mọ wípé dájúdájú ìrẹ́ ti ń dáhùn sí ohun tí ó kàn ẹ́. ìwọ máa dámọ̀ o ẹ̀sìn rẹ ò lè dúró déédéé tí ahọ́n rẹ ò bá dúró déédéé ahọ́n rẹ ò lè dúró déédéé tí ọkàn rẹ ò bá dúró déédéé ọkàn rẹ ò sì lè dúró déédéé tó o bá ti lè tìjú ọlọ́run ọba ìtìjú gan-an ni ọ̀gá ìwà. ìwọ máa dámọ̀ o tó o bá ti ń wo láìpẹ́ ọmọ ènìyàn tó sì gbàgbé ìbàjẹ́ tiẹ̀ gan òun yọ́nú sí ṣètánì lọ́wọ́lọ́wọ́ ó sì ń ṣe ọlọ́run ọba rẹ lásìkò yẹn torí ìwọ máa dámọ̀ o ahọ́n rẹ ni kìnìún rẹ tó o bá ti tú sílẹ̀ yóò jẹ́ ọ ní ìparun rẹ̀ ń bẹ ní ògógó ètè. àròwókọlà akéwì àdínì àlẹ́ àdábí ọmọ kéwú àlìmísírí ọmọ owó la bíbo kẹ̀ní pẹ̀lú akẹsàn rẹ mọ ìpínrin ni mi bá lẹ gbogbo aṣọ ọ̀kìn ni mi ọlọ́jà bàgẹ̀bàgẹ̀.